àgbà mo tún ti dé bí mo ti ń dé, mo tún ti wọ̀lú bí mo ti ń wọ̀lú, mo tún ti dé bí mo ti ń dé o alábẹ̀fẹ́ o mo tún wọ̀lú bí mo ti ń wọ̀lú. Ọmọdé ilé ẹ wá gbọ́, àgbàlagbà ẹ wá gbọ́, ẹ wá wòran mi. Àbẹ̀fẹ́ mo tún dé, Ọláolúwa ọmọ lójú Olódùmarè mo tún ti dé bí mo ti ń dé. Èmi náà kọ́ o Ọlọ́run lókè ló fún mi ṣe, èmi náà kọ́ o Ọlọ́run lókè ló ràn mí lọ́wọ́ o, èmi náà kọ́ Ọlọ́run lókè ló fún mi ṣe ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní mí wípé o ṣeun lórí ayé mi. Bàbá mi mọ̀ ò ṣe tó dá mi sí tó mú mi wà láyé. Ǹjẹ́ àbẹ̀fẹ́ ọ̀pẹ mo tún dé lónìí káàkiri àgbáńlá ayé ọmọ lójú Olódùmarè. Èmi náà sì kọ́ Ọlọ́run bá mi náà lójó rí bẹ́ẹ̀. Àwọn kan ń sọ lọ́tùn pé rárá o pé kí iṣẹ́ Àtúnbí Gbenga Adeboye lélẹ̀. Èmi náà ni Àtúnbí Gbenga Adeboye àbẹ̀fẹ́. Èmi náà sì kọ́ Ọlọ́run náà ló pé kórí bẹ́ẹ̀ káàkiri àgbáńlá ayé káàkiri gbogbo dúdú níyàn. Èmi náà kọ́ Ọlọ́run bá mi náà lójó rí bẹ́ẹ̀. Ẹ̀yin o ẹ tún kú déédéé wòye káàkiri àgbáńlá ayé gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi láǹfààní àti máa wò mí. Mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tó yẹ pé kí ẹ má ti post ni ẹ ti da síyà bò, ẹ ti da kọ́mẹ́ǹtì bò, ẹ ti ń gan ní ẹni dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run. Àjọṣepọ̀ mi àti yín Ọlọ́run bá mi ò ní jẹ́ ó bàjẹ́. Ẹ máa dàgbà nínú ọgbọ́n, ẹ máa dàgbà nínú ìmọ̀, ẹ máa dàgbà nínú òye, ẹ sì máa ní owó lọ́wọ́, ẹ sì ní bá wọn tọrọ jẹ nílé ayé yín tí ẹ wá láíláí forever lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó di àṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin lọ́la láwọ́lá wàlá quwwata illa billahi al-azim. Jésù Olúwa wa, àmín. Ǹjọ́ òní la wà ní church lọ́dọ̀ wa, àwa youth ni. Pásítọ̀ wa sì sọ pé kí n kó àwọn youth jọ pé ká máa gbàdúrà torí mo like kí n máa gbàdúrà gan. Bí ẹ bá ń gbàdúrà lọ́wọ́ bá bí ẹ bá kàn mí nínú àdúrà ẹni ó yà yín kò tí yé yín bá. Pásítọ̀ bá ní pé kí n kó àwọn youth jọ pé ká máa gbàdúrà, bá ń gbàdúrà ní church. Ǹjọ́ náà wá fẹ́ ṣe ìsìn ọ̀lẹ́. Mo bá ní nísìn á gbàdúrà báyìí, àbá gbàdúrà. Mo ní nísìn kí àwọn akọrin wá fún wa ní orin tó dùn tí gbẹ́gbọ́n tán sí téèyàn lè jó sí, àwọn orin téèyàn lè be happy sí. Àfi àwọn orin pìsàpìsà o, àwọn kwaya láwọn ti gbọ́. Nìkan lára àwọn kwaya bá bọ́ta òní lídà wọn ló bá ní praise the Lord, gbogbo èèyàn ní hallelujah. Ẹ̀yin tí inú yín dùn jù ẹ kí hallelujah hallelujah. Ló bá bẹ̀rẹ̀ orin yìí o, ló bá di Jésù mi ṣeun ṣeun, Ọlọ́run mi ṣeun ṣeun, má bẹ̀rẹ̀ mọ́lẹ̀ má gbéga má gbé Jésù mi gẹ̀ǹgẹ̀, ọwọ́ mi lókè yàyà má hallelujah rẹpẹtẹ. Jésù mi ṣeun ṣeun, Ọlọ́run mi ṣeun ṣeun. Tàbá bẹ̀rẹ̀ sí ní kọrin là ń kọ́ Jésù mi ṣeun ṣe nìkan náà là ń kọ́ Ọlọ́run dákun ṣàánú wa. Kò change orin mi, kò change beat mi, n bá sì làágò gbọ́ngàn ó ti ń tó bí 10 minutes tá a ti ń kọ Jésù mi ṣeun ṣe. Kí ló dé? Ṣé inspiration tán níbi tí o ti ń gbà ni? Ẹ kọrin mi ìnà ìwó ni Jésù mi ṣeun ṣe nìkan tó ń kọ látàárọ̀. Sọ́lọ́ Ọlọ́run gan kì í jó sórin kan, kì í jó sí beat kan. Àlàyé kọrin mi fún wa o. Tó bá ní ẹ má bínú. Ẹ̀yin yẹn hallelujah, lábàtún ní hallelujah. Ẹ̀kan náà kàn tún ní Jésù mi ṣeun ṣeun, Ọlọ́run mi ṣeun ṣe. Ẹ̀kan náà èmi náà kàn ní kí ló dé? Mo kàn láago ní kí ló dé? Jésù mi ṣeun ṣe àmọ̀ pé Jésù ṣeun. Àwọn áńgẹ́lì gẹ́nu wọn ò dùn lọ́run. Orin kan ṣoṣo lẹ́yìn kọ látàárọ̀. Kí ló ń tó ṣẹlẹ̀? Ẹ kọrin gidi náà fún wa lónìí. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí tẹ́ dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ tún bá mi share rẹ̀ yín. Ibi tí mo ti ń sọ yùn lọ́wọ́ nínú church náà láwa tèrò lọ rẹ́rẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni àwọn màmá kan bíi màmá mẹ́ta báyìí ni wọ́n kàn yọjú látẹnumọ́ gbọ́. Ẹ káàsán o, ṣé èrè wédú? Ìkan ní ẹ káàsán ṣé ẹ rata? Ìkan ní ẹ káàsán ṣé ẹ rẹ jamu ni nínú church ilé tó ti ń polówó gbogbo ilé irú àdàdà wo tiẹ̀ lẹ́yìn tí ẹ̀ ń bá káàkiri kí ló ń ṣẹlẹ̀ bí ní ìsìn náà. Ìgbà tí sọ̀rọ̀ gbẹ́ àti tí ń kọrin ló sọ pé bàbá ti ń kiri lọ́rọ̀lẹ́ pé káyàwó inú church parí àwọn táwọn bá ń kọrin lọ́wọ́ pé ká ké sí àwọn. Mo ti da church ìròyìn náà lọ́nà. Once again, ladies and gentlemen, I am Ọláolúwa Atunbi Gbenga Adeboye Olúwayé of General Entertainment. Ẹ ṣé níbi gbogbo.